ó lọ fà now ìgbà tí wọ́n á rí fídíò woman yìí lórí TikTok mo ní okay ó ń rúgbó bọ̀ ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì ti ro torí kínìdí torí property ẹjẹ́ àmà gbọ́ lọ Egbinorun wípé pa kan beautify bẹ́ẹ̀rẹ̀ Egbinorun tẹ bá reason sí nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó jòjè lọ ṣó ti yẹn nǹkan tó fi ra love gbogbo yín nìyẹn no problem. wọ́n tiẹ̀ ti ń ṣe báṣẹbàṣá wọ́n ti ń ṣe. Behind that woman o àwọn tẹ́yìn rò bí ẹni ire ni wọ́n tí gbogbo yín kí lórí social media thank you make Egbinorun great fine you do this èèyàn gidi ni wọ́n lórí social media people are wicked yo. òun mo ṣe máa ń sọ fún yín pé lórí social media yìí wọ́n máa mọ̀ọ́mọ̀ wá ṣe oore lórí social media behind the camera they are doing evil to people. They are doing evil to people. A lot of people that surrounded Egbinorun when she was alive is because of her properties. I'm telling you the reality now. Now, Egbinorun ti kú, kò ní ìyá, kò ní bàbá, kò súnmọ́ ìdílé ìyá, wọn ò súnmọ́ ìdílé bàbá. Egbinorun àtàwọn àbúrò ẹ̀ ni. Àwọn àti ní dárúkọ, it's not yet now because yeye mẹ́ṣọ́ ẹ káàárọ̀ mà ṣe rí àwọn tí Egbinorun kó mọ́ra tí wọ́n bá ń ṣiṣẹ́ àkíkà ibùgbé ìkà láyé ibùgbé ìkà òun láyé o lórí tí Egbinorun aráalé ẹ̀ gangan kọ́ ló ṣe o. Our sister told me a lot mo dẹ̀ sọ fún àbúrò ẹ̀ mo ní ò bá ti má dákẹ́ you could have come outside and say something. Gbogbo gbà tí òkú àǹtí ẹ kú tẹ lọ wẹ̀ fún tẹ wà ń bẹ̀ tẹ ṣe video mo ní who release video she said she is the one kò mí ní ẹ̀bẹ̀ mo ní people are using that video against you even me. Now anything you see please don't keep quiet. Ẹ wo nǹkan tí mo fà jáde fún yín ni pé people nǹkan tí Egbinorun ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ ibi nǹkan tí Mohbad ní ló jẹ́ kó kú nǹkan tí woman yẹn ní òun ló jẹ́ ó kú o and kí ló ní is property. ṣe rí tó bá gba òṣìṣẹ́ ìwọ tó bá employ òṣìṣẹ́ máa fẹ́ jẹ́ kí gbogbo wa fi ikú Egbinorun ká fi kẹ́kọ̀ọ́ ìwọ tó bá gba òṣìṣẹ́ má jẹ́ kí àwọn òṣìṣẹ́ yẹn rí àwọn fámílì ẹ̀ tán má jẹ́ kí òṣìṣẹ́ má jẹ́ kó rí ẹ tán ṣó ń gbọ́ mi tí òṣìṣẹ́ ẹ bá ti rí ẹ tán wípé kò sí ìrẹ́pọ̀ láàrin ìwọ̀n àti àwọn àbúrò ẹ tó bá yẹ pé PA ló ní manager ló ní kíní kan ló ní tí òṣìṣẹ́ yẹn bá ti rí pé kò sí ìrẹ́pọ̀ láàrin ìwọ̀n àti siblings ẹ tó dẹ̀ ti rí ẹ tán tó ti rí ẹ finish bó ṣe máa yámútù ẹ ló máa wá tó bá dẹ̀ ti yámútù ẹ wọ́n máa decide láti ṣàwọn nǹkan tó yẹ kó ṣe. I have a lot of evidences with me. I'm telling you now. ṣe rí àbúrò Egbinorun tí gbogbo à ń bash lórí social media she's innocent and she have a lot of story to talk about but not now. lẹ́yìn ikú Egbinorun there is a lot of controversy láàárín àwọn ọ̀tá tó fojú jọ̀rẹ́ sí Egbinorun nígbà tí Egbinorun wà láyé and a revelation have come outside now. ìjẹta lèmi àti àbúrò Egbinorun sọ̀rọ̀ but revelation has come outside now this morning. I'll play the voice note for you but mi mọ̀ bí o máa play by because mo ti wà ń tà sí àwọn ọmọ Egbinorun nítorí pé ẹni àwọn wọn ní tí náà bá tán láṣọ àwọn àgbàlagbà ló sọ bẹ́ẹ̀ tó tó bí òwe o ẹ̀jẹ̀ ò kí ń tán lè kánná. ṣe rí fídíò tí wọ́n jù sórí social media yẹn
fídíò tí wọ́n jù sórí social media wọ́n beautify Egbinorun wọ́n ò san kọ́bọ̀. Ìgbà tí mo kọ́kọ́ rí fídíò yẹn mo wò pé this is to ṣe kíni to fetch both public sympathy, láti ra public sympathy síra wọn. Ṣé táwọn ọmọ ẹ̀dá dámọ̀ bá fẹ́ ṣàbúrú fún yàn, wọ́n á kọ́kọ́ ju public sympathy láti ra ìfẹ́ ẹ̀yàn ọmọ ènìyàn lórí social media yìí. I know how social media works. Wọ́n á kọ́kọ́ ra ìfẹ́ ẹ̀yàn àánú ọmọ ènìyàn síra wọn kó tó ṣe aburú fi aburú kan ẹni tó fẹ́ fa aburú kan. Ṣọ́rọ̀ mi yé yín. Kí ni ẹ̀yin náà ṣẹlẹ̀ sí Yèyé Mẹ́ṣọ̀ Lizzy Anjorin o? Now look at what is going on now. Wọ́n ṣe fídíò, wọ́n jù síta, wọ́n beautify ibi tí wọ́n sin Egbinorun sí. Ṣọ́rọ̀ mi yé yín. Wọ́n beautify ibi tí wọ́n sin Egbinorun sí. Wọ́n wá sọ pé PA single-handedly fi owó ọwọ́ ara ẹ̀ ṣe. Ìrọ́pọ̀ irọ́ ó pọ̀ jù. There is purpose of that video. PA níbi tí Nàìjíríà dúró yìí, PA wo ló máa ná àdúró owó yẹn? Whereas according to the reliable source which I have my evidence, Egbinorun ti san owó ibi tó máa bó ṣe máa sin burial ground ẹ̀ sí tẹ́lẹ̀. Ẹ ń gbọ́ mi yé, but àsìkò ọ̀rọ̀ ò tí ì tó. Àbúrò Egbinorun ní àsìkò ọ̀rọ̀ ò tí ì tó. Tásìkò ọ̀rọ̀ bá tó, we go bring all the evidence outside. Sọ̀rọ̀ mi yé yín. Nǹkan tó wá mú wa pariwo ni pé, nǹkan tó wá mú mi sọ̀rọ̀ sí ni pé Egbinorun children, nothing must happen to them o. Torí a mọ̀ pé nǹkan tí ìyá wọn fi lẹ̀ ó ju ọjọ́ orí àwọn ọmọ yẹn lọ. Because ẹ̀yin èèyàn, mo fẹ́ yẹ ṣí létí inú, fẹ́ kẹ́ gbọ́ nǹkan kan dáadáa. Má dẹ̀ fẹ́ kẹ́ pause, kẹ́ ponder. You must not agree with everything I'm talking about now. Ẹ rí pé Egbinorun kú kò tí pé 41 days. Wọ́n ti sáré lọ sí ọ́fíìsì ẹ̀. Wọ́n ti ń ta àwọn spiritual work ẹ̀ bí ọṣẹ, bí àwọn nǹkan tó ń tà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ibo lówó yẹn ń lọ? Owó ọṣẹ, owó spiritual work tí Egbinorun fi sílẹ̀, tó fi sílẹ̀ ọlọ́fíìsì ẹ̀. Ṣé ebi ń pa àwọn ọmọ ẹ̀ lọ sáré lọ ń tà tó fẹ́ fún àwọn ọmọ ẹ̀ lóúnjẹ ni? Àwọn nǹkan tó ń tà ní ọ́fíìsì yẹn, ẹ kọ́kọ́ dì yẹn mọ́, ẹ fi yẹn pause and ponder. Who are those people behind that thing? Who are those behind Egbinorun's property? Àwọn wo ló wà nídìí dúkìá tí Egbinorun fi sílẹ̀? Think about it. Now, to the public of Nigeria, ẹdìyàn ò kí ń kú kọ́ dẹ̀yìn ẹnu. Ẹdìyàn ò kí ń kú kí wọ́n da ẹ̀yìn ẹnu. Àwọn ọmọ Egbinorun, nothing must happen to them. Nothing must happen to them. Tí ò bá lówó láyé, kò sẹ́ni tó máa roku sí ẹ o. Tó lọ́mọ̀ pé tó bá kú, bùkátà ti sin wọn ni. Àwọn ló máa sanwó pósí, àwọn ló máa sanwó ilẹ̀. Ṣùgbọ́n tó bá ti lè lówó báyìí, bó ṣe máa tètè kú. Tí wọ́n máa inherit ẹ, tó máa inherit, tó máa wipe away àwọn children ẹ nítorí nǹkan tó fi sílẹ̀ o. Torí ẹ̀ nílé ayé ìgan, kéèyàn máa sáré pé tóun bá fẹ́ kí Ọlọ́run kó ṣe kéèyàn máa gbàdúrà sí k'Ọlọ́run máa fóun lówó púpọ̀. Nítorí pé òun fẹ́ gba òṣìṣẹ́ àbí òun fẹ́ gba mọ̀lẹ́bí. We have to think very, very deeply. Ẹ lọ wò ó, àwọn tí wọ́n bá ní owó lọ́wọ́ ló máa ń tètè ń gbàdúrà kan kú o nítorí nǹkan tó dúkìá wọn o. Na lie o. Gíran, let me see your name. Gíran ọkọ àwọn wèrè. It's lie o. It's lie o. It's have you ever seen the video where the lady pack properties? Èmi àti yín nǹkan tá rí lórí social media la fi ń judge nǹkan tá gbọ́ ni o. But if you near them, I have my evidence o. I have my evidence o. Gbogbo irọ́ tí wọ́n pa propaganda. Ṣẹ́rí tí èèyàn kan bá di gíran nínú family tí ò follow ibi tó ń lọ, wọ́n máa di ẹrù lé lórí ni o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Mohbad. Nígbà tí Mohbad kú, gbogbo family kọjú sí ibì kan náà. Bàbá Mohbad yarí ipe bí báyìí lòun fẹ́ kọjú sí. Wọ́n di ẹrù burúkú lé bàbá Mohbad lórí ni o. Ẹ fi ti bàbá Mohbad kẹ́kọ̀ọ́ o. Bó ṣe di ẹrù lé bàbá Mohbad lórí náà nìyẹn pé ọmọ ẹ̀ kú, ó lọ ń kó property ọmọ ẹ̀, ó lọ ń kaṣọ, ó ń kó bàtà o. Nítorí pé kò lọ síbi tí gbogbo wọn dojú kọ o. I'm not a baby on this social media o. I know how media work o. Ìgbà tí Mohbad kú, tí gbogbo family kọjú sí ọ̀nà Bangladesh, bàbá Mohbad sọ pé ọ̀nà Sierra Leone lòun fẹ́ kọjú sí.
àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n padà sọ pé bàbá Mohbad lọ kó property o, bàbá Mohbad lọ ń káṣọ o, bàbá Mohbad ló gbowó tó fi sin òkú Mohbad o, bàbá Mohbad ló ṣe bá o, díẹ̀ níyì bàbá Mohbad ló ń gba òkú àṣetánì o lórí ikú ọmọ ẹ o, whereas torí pé kò kọrí sọ́nà Bangladesh ọ̀nà Syria lóun lòun kọjú sí o. àbúrò Egbinorun torí pé òun náà sínwín, òun náà tagídí bolẹ̀ bí bàbá Mohbad, òun ló ṣe tètè ju òkú àṣetánì lù lórí social media láti sọ fún yín pé òun náà ti wá kó property o. The more you see the less you look ni o. mo sọ fún ìgbà tí màá tiẹ̀ sọ̀rọ̀ mo ní kálá sọ̀rọ̀ ni the social media are on you. àwọn tó dẹ̀ ti plan iṣẹ́ yìí sílẹ̀ fún ẹ wọ́n ti ọ̀rẹ́ yìí jèrè ọkàn with that video wípé pa àǹtí ẹ ó rí pé mo fi bú ẹ náà mo sọ fún mo ní mo fi bú ẹ wípé pa àǹtí ẹ òun ló ṣẹ̀ṣẹ̀ wá lọ ń sin àǹtí ẹ whereas pa wo ló wà kó wá dúró owó lẹ̀ ẹ̀yìn náà ẹ̀ wò náà pa wo kan níbi Nàìjíríà lè tó yìí pa wo ló fẹ́ kó dúró owó yẹn lẹ̀ bíi ti fáyẹ̀ mọ́yé tọ́nà síbẹ̀ yẹn ìṣe láàyè o. ẹ wò mi ò mọ bí mo ṣe fẹ́ play voice note yìí fún yín. Giran, don't worry. If you have your own evidence too, send it to me because the sister has her own evidence. She sent everything to me, including husband deal, everything. We go hear on this social media. Sọ̀rọ̀ mi yé yín. Egbinorun kú táìkú. Àwọn òṣìṣẹ́ ẹ̀ wọ́n ti ń ta góòlù. Ó lọ fà o. Wọ́n ti kó góòlù. Wọ́n ì tí ì sin Egbinorun, wọ́n ní wọ́n ti ta góòlù, wọ́n fi sanwó hospital. Anyways, àìtí dé bẹ́ẹ̀ rárá. Let's just now let's play. Ìtùnú nífẹ̀ẹ́ mi. All these things will be coming outside from the family, not me. The question you are asking me, no, they are not flagging. I'm in village. Mo wà ní Ìjẹ̀bú-Igbó. It's the network. Don't worry. I manage it. I want to play one voice note to you guys. So let me play it to you and listen. It's breaking. Network in village mo wà. You manage it like that. Let me play it for you. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, gbogbo ọmọ Nàìjíríà délé lóko. Ẹ wo network yìí kò ní jẹ́ ká gbádùn show yìí, ó dẹ̀ ń dùn mí ṣá. Let me play this voice note to you. Mi bá dé etí ìgbọ́ wọn. Mo wá gbàládùra wípé àní fojú sunkún ọmọ. Àṣẹ o. Mo kí gbogbo ẹlẹ́sìn Kristẹni. Mi mọ reason tí network yìí. Ẹ máa gbọ́ voice note yẹ wo ẹ má lè jẹ. Ẹlẹ́sìn àbáláyé. Mi ìbá tọrọ ẹ̀sìn wá. Ṣùgbọ́n mo kàn sọ èyí nítorí nínú fọ́nrán mi yìí ọ̀rọ̀ nípa ẹ̀sìn mi lè mọ jáde, mo lè gbàdúrà nípa ẹ̀sìn mi pẹ̀lú ohun tí mo fẹ́ sọ yìí. Kẹ́ má lọ rò wípé àwọn ẹlẹ́sìn rẹ̀ nìkan ló ń gbàdúrà fún. Gbogbo abiyamọ pátá lọ́kùnrin lóbìnrin nílé lóko ni mo gbàdúrà fún. Tó bá ń dùn fún wa lórúkọ Jésù, ọmọ aráyé ò ní dẹ́mi wa légbodò. Àní fọjọ́ ọlọ́jọ́ lọ. Àní lògo wa nù sàárè. Àrògo wa lò. Àṣẹ o. Èrè ìdí tá a fi wá sáyé á wá sí ìmúṣẹ. Àṣẹ o. Àmín. Ẹ jọ̀ọ́, ìdí tí mo fi jáde, mo jẹ́ ẹnìkan tó wà lórí TikTok. Mo máa ń rí fọ́nrán arábìnrin tó dolóògbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wòlíì obìnrin Egbinorun. Mo rẹ́ni kejì. Mo kàn máa ń wo ẹwà rẹ̀. Kí ló dé? Ṣé ẹ̀ ń gbọ́ ṣá? Ọwọ́ mi ti lọ lọ́ọ̀kì fóònù. Ẹwà rẹ̀, mo dẹ̀ máa ń wo ijó. Mi ò attach any other thing mọ́ ìrìn àjò arábìnrin yẹn. Ṣé kò ṣiṣẹ́ ìgbọ́ ni? Pé ó máa ń jẹ́. Mo ń bọ̀. Ṣé ìgbọ́ ni? Ṣé ẹ̀ ń gbọ́ àbẹ́ ẹ̀ gbọ́? Ẹ máa manage network Ìjẹ̀bú-Igbó ni o. Torí àti ní sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ń sìn, wọ́n á ní ọmọ village ní sí, ọmọ village ní sí. Adẹ̀lẹ̀ ti torí ẹ̀ káàdì náà ibi tó ti ibi abínibí o. Ṣé ẹ̀ ń gbọ́ network àbẹ́ ẹ̀ gbọ́? Mo fẹ́ kí gbogbo yín farabalẹ̀ gbọ́ voice note yìí ni o. Ṣé ẹ̀ ń gbọ́ àbẹ́ ẹ̀ gbọ́? Can you hear?
Abi the network is frustrating. Please, if you can hear me, press love and like. Let me see. Okay, ń gbọ́ ya jẹ́ máa play ẹ lọ. rò wípé àwọn ẹlẹ́sìn rẹ̀ nìkan ló ń gbàdúrà fún gbogbo abiyamọ pátá lọ́kùnrin lóbìnrin nílé lóko ni mo gbàdúrà fún. Tó bá ń dùn fún wa lórúkọ Jésù, ọmọ aráyé ò ní dẹ̀mí wa légbodò. Àṣẹ o. Àní fọjọ́ ọlọ́jọ́ lọ. Àṣẹ o. Àní lògo wa nù sàárè. Àṣẹ o. Àrògo wa lò. Àṣẹ o. Èrè ìdí tá a fi wá sáyé á wá sí ìmúṣẹ. Àṣẹ o. Kí ló tún dé? Ṣé adìyẹ? Àmín. Ẹ jọ̀ọ́, ìdí tí mo fi jáde, mo jẹ́ ẹnìkan tó wà lórí TikTok. Mo máa ń rí fọ́nrán arábìnrin tó. Àti dé padà. Network ni ẹ má bínú, ẹ jẹ́ báyìí máa play ẹ lọ. Egbinorun, mo rẹ́ni kejì. Mo kàn máa ń wo ẹwà rẹ̀, mo dẹ̀ máa ń wo ijó. Mi ò attach any other thing mọ́ ìrìn àjò arábìnrin yẹn ju pé ó máa ń jó, ó dẹ̀ jẹ́ arẹwà. So kó wá tó di pé ó jáde láyé, ó kù bí ọjọ́ bíi mélòó kan, bóyá bí ọjọ́ mẹ́rin márùn tó máa jáde láyé, mo notice pé bíi ti ẹ̀ rí fọ́nrán arábìnrin lórí TikTok mọ́. Ẹ̀yìn ìgbà yẹn mo ní nǹkan tí mo wá conclude lé lórí ni pé bóyá ó ti rìnrìn àjò kò ráyè ṣe fọ́nrán. Mi ò mọ̀ pé ó ti ń ṣe àárẹ̀ tí yóò mú ẹ̀mí rẹ̀ lọ ní àkókò ìgbà yẹn. Ìgbà tó máa wá di bí ìjọ́ kẹrin sí karùn-ún ni mo gbọ́ pé ó jáde láyé. Mi ò gbàgbọ́, mo tún ní wọ́n tún sì dé. Ọlọ́run má mà jẹ́ kí ikú òjijì ó pa arábìnrin yìí o. Àfìgbà tí wọ́n tó ṣò ẹ̀ níbi tí wọ́n ti fi òwú dí lẹ́nu. Ìgbà yẹn ni mo tó gbàgbọ́. Lẹ́yìn yẹn ọ̀rọ̀ ẹ̀ wá kọ mí lóminú. Ọgbẹ́ wa bẹ̀rẹ̀ sí ní meditate. Mo ṣàṣàrò lórí ẹ̀. Sáà máa tó ń gbọ́ mi. Ẹni tọ́lọ́run wá mú mi rí, òun lè mo fi bọ́ síta láti ṣe fọ́nrán ẹ̀ síta kí gbogbo abiyamọ kó fi àdúrà ran àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ o. Ẹ jọ̀ọ́, gbogbo wa pátá ànífẹ̀rù wa ṣọ́yàn. Àṣẹ o. Ẹni ṣàgùsí ni ó jẹ ọbẹ̀ rẹ̀. Àṣẹ o. Tarábìnrin Egbinorun mo rẹ́ni kejì ti lọ bó ṣe lọ. Ṣùgbọ́n báwo ni wọ́n ṣe ní dá ẹ̀mí kankan nú àwọn ọmọ ẹ̀ légbodò? Ṣé ti ń gbọ́? Ó ní mo ṣe bọ́ síta. Amúmiri wí pé ìkan lára òṣìṣẹ́ rẹ̀. Ṣé ti ń gbọ́ o? Ó fẹ́ kó àwọn ọmọ yẹn sọ́dọ̀ láti máa ṣe. Ṣé ń gbọ́? Alágbàtọ́ fún àwọn ọmọ yẹn. Adẹ̀múmiri wí pé wọ́n ti ń rìnrìn àjò yẹn. Spiritually. Wípé kí àwọn ọmọ yẹn lè gbà pé àwọn ni káwọn ń ṣe alágbàtọ́. Ṣé ti ń gbọ́? Nínú ẹ̀mí. Ṣé ń gbọ́? Wọ́n ti ń. Ṣé ti ń gbọ́ sí? Woman orí TikTok ló wà. Ó lóun rí i pé ìkan lára àwọn òṣìṣẹ́ Egbinorun ó ti ń rìn tójú bọlé tẹsẹ̀ bọlé láti jẹ́ kí ìfẹ́ òun kó wà lọ́kàn àwọn ọmọ yẹn, káwọn ọmọ yẹn lè ṣùzì òun wípé òun ni kóun máa tọ́jú wọn. According to this woman revelation, whereas nígbà tí àbúrò Egbinorun bá mi sọ̀rọ̀ ní ìjẹta, ó lọ fà. Now ìgbà tí wọ́n á rí fídíò woman yìí lórí TikTok, mo ní òkè ó ń rúgbó bọ̀, ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tìró torí kínìdí torí property. Ẹjẹ́ àmà gbọ́ lọ. Fún àwọn ọmọ yẹn ní nǹkan jẹ́ wùlẹ̀ jẹ́ kí n sọ lọ́nà tó máa yé wa. Now ìyá ẹ̀ yìí sí orí TikTok lòún wà o, kò family mọ́ wọn o. Ó lóun rí pé wọ́n ti ń fún àwọn ọmọ yẹn ní nǹkan jẹ spiritually àti physically. Ṣọ́rọ̀ mi yé yín? Spiritually and physically, láti jẹ́ kí àwọn ọmọ yẹn kí ó sọ pé ẹ̀yin ni mo fẹ́, ọ̀dọ̀ yín la fẹ́ wà. Ìyẹn àwọn òṣìṣẹ́ kì í ṣe family o. Mi ò rí ibi tí èèyàn ti gbọ̀yàn lóṣìṣẹ́ rí kó dẹ̀ jẹ́ pé òṣìṣẹ́ kì í ṣe family. Òṣìṣẹ́ ló fẹ́ inherit àwọn ọmọ ọ̀gá ẹ̀.
láì ṣe pé ọ̀gá ò lábúrò kò lẹ́gbọ̀n kò láwọn mọ̀lẹ́bí òṣìṣẹ́ èèyàn mi ò ríru eléyìí láyé mi ní Nàìjíríà kí èèyàn kú kó dẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ òṣìṣẹ́ ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ employee ẹ̀ ló fẹ́ kó àwọn ọmọ ẹ̀ sí àti property èmi ò ríru eléyìí o ẹ jẹ́ á máa gbọ́ lọ ó yá madam nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí wọn ni ẹ ṣáà jẹ́ á máa gbọ́. wọ́n ti ń fún àwọn ọmọ yẹn ní jíjẹ wọ́n ti ń fẹ́ sínú afẹ́fẹ́ so káwọn ọmọ yẹn lè fà kọ́kàn wọn lè fà sọ́dọ̀. Giran, don't tell me anything, no, because it's what you see on social media. I know what I'm talking about, okay, and I have my evidence, okay. Kì í ṣe ọ̀dẹ̀ lórí social media yìí. Even though if someone is ọmọdé blogger, how does it work in someone's family? Nínú mọ̀lẹ́bí èèyàn kí èèyàn kú kó wá wò pé gbogbo family ẹ̀ tó kù kò sí tó dánú wọn o ọ̀dọ̀ òṣìṣẹ́ tó jẹ́ pé àtọ̀húnrìn wá ni tó ń sanwó oṣù fún ibẹ̀ ló fẹ́ kó àwọn ọmọ ẹ̀ lọ. I'm not telling you that our sister is perfect. Gbogbo wa láti batch àbúrò ẹ̀ lórí social media yìí. Everybody talk about her. But òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ. Kí èèyàn wá sọ pé gbogbo ọmọ ìyá òun àtọmọ bàbá òun kò sí tó gbádùn bẹ́ẹ̀. Òṣìṣẹ́ tóun employ tóun sanwó oṣù fún òun ló wá da. Nàìjíríà kọ́ ni gbogbo wa. A reason this is not about Egbinorun sisters. Kì í ṣe àbúrò kan lè Egbinorun ní kì í ṣe mọ̀lẹ́bí kan lè Egbinorun ní kí èèyàn kú kó wá jẹ́ ará àta òṣìṣẹ́ tí ò ṣe family wọn tí ò ń ṣẹ̀jẹ̀ òun ló wá fẹ́ kó àwọn let's reason like ṣẹ́ẹ̀dì yẹn kú kọ́ dé ẹmọ ẹ̀nu ni òṣìṣẹ́ náà tí ọ̀gá ò bá lówó ṣé o máa dúró pé òun fẹ́ tọ́jú àwọn ọmọ àìmọye àwọn ọmọ náà ti kú àìmọye òbí ló ti kú tọmọ wọn ráre. So think before you talk, okay? Me, I'm not a fool here and I have a lot of evidences with me here. Mo kàn fẹ́ play nǹkan fún yín kẹ́lẹ́ bá mọ̀ bó ṣe ń lọ. Because that video ipe wọ́n beautify ìbẹ̀rẹ̀ Egbinorun ipe PA kan beautify ìbẹ̀rẹ̀ Egbinorun tẹ́ bá reason sí nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó jòjè lọ ṣó ti yín nǹkan tó fi ra love fún gbogbo yín nìyẹn no problem. Who is managing Egbinorun church now? Who is managing it? You will all know later. Who is managing property? All the market, spiritual market tí wọ́n ti ń tà lẹ́yìn tí Egbinorun ti kú ibo lówó ń lọ. You will hear it later. Ó yá à ń gbọ́. Àwọn pé àwọn ni kó tọ́jú àwọn. Lẹ́yìn ìgbà yẹn àwa mú mi rí wípé ẹni tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Nínú ìran yìí náà láti mú mi rí wípé tó sáà díẹ̀ tí ò ní jìnnà olódì àkọ́bí rẹ̀ iye rẹ̀ ó ṣí nítorí tí kìnì yẹn bá ṣiṣẹ́ tí wọ́n ń fún wọn jẹ tó bá ṣiṣẹ́ táwọn ọmọ yẹn bá fi wà ní àkàtà òṣìṣẹ́ tí mò ń sá tá a mú mi rí tí àwọn ọmọ yẹn gbà pé àwọn nìkan máa tọ́jú àwọn tí kìnì yẹn bá wá ṣiṣẹ́ gbogbo ogún á wà ní àkàtà ẹni yẹn sáà máa tó bá wá di sáà díẹ̀ iye àkọ́bí yẹn á ṣí á dẹ̀ dípò máa ní kò yẹ kí nǹkan rí báyìí ṣáwọn ò lẹ́bi ni tó fi jẹ́ pé òṣìṣẹ́ ìyá àwọn ló ń tọ́jú àwọn nítorí wọ́n máa lé gbogbo mọ̀lẹ́bí lára wọn. ṣé ti ń gbọ́ and besides nígbà tí Egbinorun wà láyé náà wọ́n lé gbogbo mọ̀lẹ́bí lára ẹ̀ ni according to my source but ọ̀sùnkọ̀rọ̀ ò tí ì tó gbogbo yẹn ò tí ì tó but ọ̀rọ̀ pé ẹ̀dìyẹ kú ṣọ́ máa ń dẹ̀yìn ẹ̀nu ni èwo nú yín ló lè gbà wípé tóun bá kú o àbí tóun bá dàgbà tóun bá dògbò o kí employee òun o àtọ̀húnrìn wá o òun ni kó gba ọmọ òun lọ àti property nípa tọkọ náà nǹkan tó wà lẹ́yìn ọ̀fọ̀ ojòjì lọ nǹkan tá fẹ́ gbọ́ ló ń sọ fún wa lórí social media the rest tó kù is behind the camera ṣùgbọ́n ilé ayé yìí ayé tó tó àkàmàrà ibùgbé ìkàláyé ẹjẹ́ á máa gbọ́ lọ tásìkò bá tó gbogbo ẹ̀ ló máa bọ́ta lórí social media ikú ló máa ń tú àṣírí ìdílé tí ò dá àti nǹkan àwọn àṣírí ìkọ̀kọ̀. ẹ máa wá di pé gbogbo sí Egbinorun kó sílẹ̀ tó ṣiṣẹ́ rẹ̀ sílẹ̀ wọ́n á ti ṣe
bàṣà. wọ́n tiẹ̀ ti ń ṣe báṣẹbàṣà wọ́n ti ń ṣe. iye ọmọ yẹn á wá ṣí ìyẹn àkọ́bí tó bá wá rí i pé iye rẹ̀ ṣí ó wá fẹ́ máa jà fún nǹkan ìyá rẹ̀ wọ́n wá mú un lódì ọmọ yẹn wọ́n á mú kúrò lẹ̀. Ọlọ́run ò ní fún wọn ṣe. Sàmà bí abiyamọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ a fi àdúrà ran àwọn ọmọ yìí lọ́wọ́. Ọlọ́run ò ní fún wọn ṣe. àwa náà ní fẹ́rù wa ṣọ́yàn. Tó bá dẹ̀ ṣe é ṣe àìníjọba gidi ni kálá níjọba gidi ó yẹ kí àwọn ìjọba máa ní àwọn association kan tó jẹ́ under government tó máa irú nǹkan báyìí wọ́n máa take care àwọn ọmọ yẹn máa bá àwọn ọmọ yẹn lọ keep asset ìyá wọn wọ́n máa fi ra shares fún wọn wọ́n máa lọ bá wọn tọ́jú ẹ̀ tó bá ti wọ 18 years tó ti wọ 19 years wọ́n á gbé nǹkan fún wọn lọ́wọ́ tó bá ti wọ certain age kan tó ti fẹ́ bẹ̀rẹ̀ life tiwọn wọ́n á gbé fún wọn lọ́wọ́ kò ní sí láàrin àwọn wèrè àwọn òṣì olòṣì àwọn ọ̀sìnwé àwọn olórí burúkú àwọn tó máa ṣòfò dànù tó máa pa àwọn èèyàn torí property dúkìá wọn ó easy láyé yìí náà òṣòríire ó easy láyé yín òṣòríire èèyàn máa struggle ó máa hustle ó máa forí jábìlágbá jálóńgbò ó máa hustle kó lè jẹ èèyàn á jẹ èèyàn tán ẹ tí wọ́n máa sáré kókú á tún kú tán ẹ tí wọ́n máa sọ pé káwọn ọmọ tó dálẹ̀ kókú kẹlẹ̀ rógùn ẹ̀jẹ̀ gbogbo ilẹ̀ máa kúkú òjijì gbogbo ẹ̀yin tẹ́ bá ń ro orúkọ bẹ́ẹ̀ yẹn síyàn ipe kéèyàn kú báyìí kẹ máa fojú wo dúkìá wọn kẹ máa fojú ojú burúkú àwọn ọmọ wọn káwọn ọmọ wọn náà lè kú kẹlẹ̀ rógùn jẹ torí wọn ní gbogbo yín pátápátá lẹ máa wọ́wé dànù tẹ máa ṣánkú jẹ́rí ní ayé yìí tó obìnrin bá ti wà make sure you have husband please make sure you have husband and if you are having husband make sure you have good husband ìwọ tọ́lọ́run bá ti ń gbà fún tó wo ti ń dé sí ẹ lọ́wọ́ make sure you have someone that is dear to you close to you in your family because of your children because of future because be planning if you are no more again what will happen to your children plan it down come about ṣayé àwọn ọmọ ẹ̀yìn àmàyàmá in case you are gone I'm telling you the reality there is a lot of exposition on this Egbinorun, the Maisi, Abi the Misi, the guy. Now, who is selling Egbinorun spiritual work? Who is this person? Ta lẹni tó lọ ń ta gbogbo ọjà tí Egbinorun ní ṣọ́ọ̀bù. Ta ló lọ ń ta? Who is selling it? Ibo ló ń kówó ẹ̀ sí? Ṣé Egbinorun àwọn ọmọ èrò owó oúnjẹ jẹ ni? Lẹ́ṣẹ̀ ń sáré lọ sí spiritual shop ẹ̀ tẹ́ ń ta àwọn ọjà nú ẹ̀. You are putting your telephone number. That Egbinorun ló kú iṣẹ́ òkú o you want to be selling okay where are this money ibo lówó ọjà tẹ́ ń tà ní shop Egbinorun ibo lówó yìí ń lọ if you go to TikTok Egbinorun you will see that they have started selling at things èèyàn kú táì tí kò tí pòṣù méjì kò ì pé 41 ẹ ti ń ta gbogbo nǹkan ìní ẹ ti ń ta àwọn nǹkan ẹ wá wí tán ẹ wá gbé burial videos sórí social media ká máa la rí mọ àwa náà wá la rí mọ ike wow so good she did not request for money ibo ló ti rówó ṣé Egbinorun mú owó sílẹ̀ pé tóun bá kú bó ṣe fẹ́ kẹ́ beautify òkú òun rẹ̀ allegedly wọ́n ní Egbinorun gbé 10 million naira sílẹ̀ to your account pé tóun bá ti kú o allege o because I will put alleged now because I have my evidence I will put allegedly ipe Egbinorun o ó fi 10 million sí account yín o ipe tóun bá kú o báyìí ni kẹ́ ṣe kíní òun o why tẹ́ wá ń parọ́ pé ẹ̀gbà wọn kò bọ̀ lọ́wọ́ anybody tẹ́ fowó yín ṣe a lot of exposition are behind this woman demise and we are still waiting ṣó ti yé yín so tẹ́ bá dẹ̀ sọ pé kì í ṣọ̀rọ̀ social media don't come and collect acknowledge on social media if you said it's not social media matter don't bring any nonsense thing and be requesting acknowledge ká máa acknowledge ká máa ṣe wàá lórí social media we don't want social media ojú ti là o bèbí ti ṣẹ́jú o mo dúpẹ́ làwa said bàbá àwọn ọmọ yẹn ní láti take away those shoes mo dúpẹ́ làwa you all is what you are seeing even the father of the children before mo fọ́ fún but when I hear a lot of things mo ní níbo kójú má rí bí gbogbo ara lògùn ẹ má fọ́ o ẹ má ì tí fọ́ o we are still waiting and the sister said tásìkò bá tó she's coming outside and talk mo dẹ̀ ti sọ fún mo ní if you see anything make sure you do this you make sure you keep all your evidence because of future evidence ẹ ló wọn máa jù síta because all these people bó ṣe róòsì bàbá Mohbad tán róòsì tó ṣe léèyàn burúkú lórí ọmọ ẹ tán fún àwọn ìka ènìyàn l'acknowledge bó ṣe máa fún àwọn ìka ènìyàn tó sọ̀rọ̀ ní síta ìwọ ló máa wo léèyàn burúkú níbi tọ́rọ̀ ń lọ yìí Nigeria my country mama ẹ gbóhùn sókè ṣe ẹ ti sọ̀rọ̀ tán ẹ jẹ́ agbọ́ màmá tán.
ojú mẹ́rin ò ní dojú méjì, ojú méjì wa ìkankan wà tí wọ́n á ní fọ́. Àmín o. Ìyẹn fún single mothers of single fathers. Ẹ wo wàhálà ayé single ò dáa. Ẹ jẹ́ àfàdúrà ra. Kò dáa kéèyàn single. Èèyàn lè single kó pọ̀, ó sì dáa, kò sẹ́ni tó máa ra burúrú ẹ̀. But ìwọ tó bá mọ̀ pé o lówó, Ọlọ́run ti ń gbé àdúrà ẹ̀ díẹ̀díẹ̀. Please look for partner. Look for partner that love you dearly. That two of you love each other. Please and please. Ìwọ tó bá mọ̀ pé Ọlọ́run kò bá jẹ́ ọkùnrin ni ẹ́, pé Elédùmarè gbé ọwọ́ ẹ̀ sókè, ìwọ náà ti ń bẹ́gbẹ́ pé ẹgbẹ́ kankan lè fọwọ́ lálẹ́ wò fún ẹ pé bó ló máa gbà kọjá ní ayé yìí. Kò bá jẹ́ obìnrin náà ní ẹ́, tọ́lọ̀ ń bless ẹ, mo fi Elédùmarè bẹ́ẹ̀. Please don't die single. Look for partner. I mean not just partner that love you.